ó ṣẹlẹ̀ tí ẹ máa bú àwọn ọmọ kéwú wọ́n máa bú ọmọ àbá wọn kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn láwàní láyé ẹ̀yin láwàní ẹ̀ ti dákẹ́. Ntí ẹ̀ Àdàbí tẹ́ ẹ̀ lè gbà láyé ẹ̀ lè gbà. Àdàbí àtọ̀ ní kò sí ní tí ó kọ́dà kọ́ mo bàrádà kò ní kú àlájá gbà. Kọ́dà kọ́ mo bàrádà kò ní ṣe wèrè fóṣọ́ ní burúkú kọ́ lóun fẹ́ kú àlájá gbà. Àwọn ọmọ Amẹ́ríkà sì sábà wá bẹ̀rẹ̀ sí bú wa ẹ̀ máa wá sọ̀pọ̀ sí kò dá báyìí kò dá. Ọmọ kan wà lọ́wọ́ ń pè ní Sẹ́yìndì Ṣítù Ṣẹ̀kíyù Ṣítù. Bóyá òun ló kó àgbákò lọ bá mufti ni o, bóyá mufti ni àwọn náà pè é pé máa kó àgbákò rẹ̀ bọ̀ wá. Àgbákò tó dálẹ̀ òun ń lọ yìí. Bàbá Mojú Mọ́tẹ̀s, Mọ̀lánà. الشيخ حبيب الله آدم عبد الله أمه هذا bàbá tó ní pé láti 2022 ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọ́n lè dákẹ́ sára mọ̀ pé tí máa ń pààyàn jù láyé kéèyàn dákẹ́ sára ni ó lè pààyàn. Wọ́n á fi hàn àwọn nǹkan nínú àwọn tí wọ́n súnmọ́ wọn. Nǹkan báyìí ń dùn àwọn ń bà wọ́n ń jẹ́ nígbàtà èmi Justice Abdullahi Adam Abdullahi àti Al-Akh Sayyid Muhammad Bashir Adam àwọn mẹ́tẹ̀ẹ̀ta àtẹ̀léra wa ni. Níjọ́ náà kọ́ra ọmọ ẹ̀yà wa kan bẹ́ẹ̀ tẹ̀lé wa lòdìrú ní kámọ́ mùdálì. Àwọn àlọ́ bàbá wọn ìgbà yìí bàbá mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí lálàáfíà. Àwọn àlọ́ wọn ní ilé. Nígbà tá a débẹ̀ tí wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ gbogbo wa la sunkún. Gbogbo wa la kú sí ẹ̀kún lẹ́ẹ̀kan náà tá à ń sunkún. Kò sí bàtẹ́ ní sunkún. Ẹjọ́ kò sí ẹni tí ó gbọ́ ẹjọ́ yẹn tí ò ní rí pé. Lódodo bàbá mufti àbáwa Suleiman Farouk oníkìjìbá lódodo ọmọ kéwù bàbá wa ni wọn ọmọ Markaz ni wọn. Wọ́n ṣe wáyé bí ọmọ Markaz yẹn. Ǹjẹ́ wọ́n comply pẹ̀lú rules and regulations al-ahkam wal-adat wal-shurut wal-qawanin tí máa compile mu'assasa kan papọ̀? Ìbéèrè ni o, ìbéèrè tí mo kọ́ wá béèrè lọ́wọ́ gbogbo àwọn èèyàn torí ń jó ní àwọn èèyàn kan pè mí ní ọ̀sẹ̀ ẹ̀dá mi ò nínú àwọ̀ yìí ìtẹ̀rá yìí àgbékọ̀lù. Kọ́lá ìyàwó mi gan ọlọ́run lọ́mọ ìgbàdá mi ń ráyè sọ̀rọ̀. Ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n gba ìgbé mọ́ni kàṣílà yìí? Ẹ béèrè lọ́wọ́ bàbá kú síbẹ̀. Pé ṣé wọ́n gbà wípé mọ́ni kàṣílà ọ̀tọ̀ ní kí ni a máa sọ pé mọ́ni kàṣí ni mí o? Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì béèrè tí ẹ bá béèrè lọ́wọ́ wọn àwọn tí wọ́n rán àwọn èèyàn sí mi tí wọ́n ń pè mí àwọn èèyàn pè mí ẹlòmíì ẹ̀yìn tó sun ẹkún kò yẹ kí n sọ̀rọ̀ yìí lórí kíní àmọ́ màá sọ. Afáyà Sàtáà látàbẹ́kúta ìsun ẹkún tí ń wá ẹ wọ́n lọ́ọ̀hìn.
ṣẹ́bí Al-Qur'an mo fi ọba tó ní Al-Qur'an yìí mo fi búra. Àwọn èèyàn tí wọ́n ń pè mí tí wọ́n ń wá ẹmu ẹkú láwọn àgbàlagbà ilé ìsọ̀yẹ̀ wọn tí wọ́n sun ẹkú. Yásàtàrò yẹn ó sun ẹkú débi wípé ìmọ̀ bí ṣe mo ní ọ̀rẹ́ kan wọ́n ń pè ní Afa Ahmadu ọ̀rẹ́ Al-Qur'an yìí ń sun ẹkú ni. Àwọn kan náà pè mí ìmọ̀ wọn rí láyé ń jàjọ́ tó mi dé láyé ìmọ̀ wọn rí. Àwọn kan pè mí láti Canada, àwọn kan pè mí láti America, àwọn kan pè mí láti ìmọ̀ wọn rí wọ́n connect àwọn èèyàn mọ́ mi. Ẹni tí èmi ò bá jẹ́ ìwé dá lóhùn. Kọ́lá bẹ́ẹ̀ mẹ́sẹ̀gì péjì wa àwọn ọmọ náà lórí péjì wa bẹ́ẹ̀ wọ́n lè rà bá mi pé àwọn kan mẹ́sẹ̀gì wọ́n ní ẹgbẹ́ ìdílé kí ni fẹ́. Ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ ìdílé Sheikh Suleiman Farouk Oníkìjìbá ẹ̀yìnrà yín lójijì tẹ́ báyìí wọn kí o ṣe dáadáa tí ń bẹ lọ́ndà ọ̀tọ́rìtì mùdírù mọ́kàsí ẹ̀ ní ṣe tẹ́ ṣe yẹn. Ok, káwọn ní ẹni problem pẹ̀lú mùdírù. Ẹni family náà lábẹ́ fi treat ẹ̀. Ẹni kan ní wa ẹni family wa very good. Ṣé ìyẹn lè bú bàbá tí ń? Táwọn dá wò rí tó dá wò rí tí ò dáńtẹ́ pẹ̀lú yín. Kéèyàn ṣe mistake ẹ̀yin yẹn sọ pé bẹ́ẹ̀ bá bú ọmọ àwọn ọmọ yín àbí yẹn bá ṣẹ̀ yín ó ṣe ẹ̀ ní foríjì. Àmì yẹn lè bú àwọn ayé ní foríjì. Gbogbo nǹkan tá à ń sọ yìí à ń bọ̀ wá ọ̀rọ̀ tí ìyá ìjọ́tọ̀rọ̀ bá débẹ̀ á sọ. Gbogbo ìkíláàsì ní ẹ̀ma ní láti bá èèyàn ṣe ni mo fi bá bàbá Mufti ṣe. Ìjọ tí ń bá bàbá Mufti ṣe gbogbo àwọn èèyàn tí wọ́n kú nínú ẹbí mi gbogbo ìkíláàsì mo fi bá bàbá Mufti ṣe. Mo sì ṣe wáàsí fún wọn mo bá wọn sọ̀rọ̀ títí dè sí ni. Ramadan kù ọjọ́ mẹ́ta lẹ́sìn. Abẹ̀rẹ̀ Ramadan ní Monday of kini March 2024. Mo lọ ọ̀dọ̀ bàbá Mufti jọ Thursday wọ́n ní bàbá Mufti lọ kútọ́ nù. Mo tún padà lọ́jọ́ Friday. Ṣé bọ́lá ọ̀rọ̀ tí mo bá ń sọ ọ̀rọ̀ inú ilé ni mo bá ń sọ wípé ẹ má fèsì kankan fún bàbá mi ní Mọ́kàsí. Mo lè dáhùn ẹlẹ́rìí. Torí kí n tó wá sọ́dọ̀ yìí mo dágbére fáwọn èèyàn pé àìbá àmọ́ ọ̀dọ̀ Mufti nìyí lọ. Ní tí mo ti fẹ́ lọ sọ ń bẹ̀rẹ̀ mo bá yín sọ̀rọ̀ àbí ìbá yín sọ̀rọ̀. Mo tún wá bẹ̀ mo tún bí àwọn èèyàn mo tún bí wọn jẹ́lẹ̀ ní pé ẹ gbọ́dọ̀ fèsì kankan fún mùdírù. Wọ́n wá ẹ̀wọ̀n yín ẹ fèsì abẹ́ ẹ fèsì. Ọ̀rọ̀ ò tí ì yá. Èmi lè bá yẹn ṣe pẹ̀lú méjì. Èmi kì í sì yí gbọ́ wọ́n ní pé. Ìgbé ẹnìkan sọ gan, èmi ò ní mú ẹ lè mú yàn fún mi, èmi ni máa mú fún ara mi. Ẹ lè sọ fún mi pé kò sí kódà kó jẹ́ ọmọ ìyá mi, tájọ mú ọmú kan náà, tó bá sọ fún mi bẹ́ẹ̀ ni yóò dá mi ò ní gbà pé èmi gbàgbọ́. Ó dìgbà tẹ́mi náà bá bá ẹni yẹn lò. Dèdè tí sọ̀rọ̀ tó bá wá tí bá wá rí ìṣòwò àbí ìwẹ̀. Ẹni náà lè bàyẹ̀ jẹ́ fún mi. Àmọ́ ọ̀rọ̀ Mufti ọwọ́ bàbá Mùdírù Mọ́kàsí ló wà. Ọwọ́ bàbá Sheikh Habibullah Adam òun ló lórí gbogbo wa. Ẹni tí ò bá yẹ tẹ̀lé Mufti tí ò bá tẹ̀lé
ṣé Habib nínú ọmọ ṣé kàrádà ọ̀rọ̀ wọn bí ala hadha al-haqq mi ò sọ khilafu alẹ́ ní khilaf mashakil khilafiyya mashakil usrawiyya alẹ́ ní problem nínú family gbogbo family ló ní problem but lórí ọ̀rọ̀ markaz dìgbà wọn bẹ̀rẹ̀ ìmọ̀ yìí dìgbà wọn yẹ máa pín ogun lọ́la máa pín ogun lé kí ìbálẹ̀ kan pín fún mi àbí ká ní ara yẹ àwọn ìyí máa lọ́lẹ́ yọ ara yẹ kí ìbálẹ̀ lẹ ilé agbógun wọn ti ní ilé bàbá mi ibi tí bàbá mi dákàlẹ̀ náà ń pè ní markaz ẹni tó bá wà ń bẹ̀ tó bá ń pèpè sí pé kíbẹ̀ yẹn má bàjẹ́ ọgbẹ́ ẹni máa dúró tì kó àkójẹ ojú ogun tí ó gbẹmí lọ máa dúró tì o because n bá kú ọ̀run rẹ̀ mọ́ lọ ọ̀run iṣẹ́ dáadáa iṣẹ́ ọlọ́run tí bàbá àtẹ̀mí ṣe mọ́ lọ yẹn amẹ́rẹ̀ dàbẹ́ kò sí kúlẹ̀ àwọn ọ̀run. àwọn fi ìkíláàsì gba yín lò èyí lè ń dáwọ́ fún wa ẹ̀ ń dáwọ́ rú. abáyé. إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا. èmi kéèlò ni mo lè understand tí ayé ọ̀kan àwọn ikú àwọn tó bá jáde tó bá ń sọ díẹ̀ èmi ò ní bá mufti jà mi ò ní bú mufti èmi ò ní bá jà ní òde níbu bọ̀tọ́rọ̀ bá délẹ̀ á pe àwọn tó ní làákàyè pẹ̀lú evidence ibi ṣé nǹkan báyìí dá ṣé nǹkan báyìí dá ṣé nǹkan báyìí dá mo ní bẹ́ẹ̀ tí mo lè kà sí lọ́rùn náà mo ní tí mo lè kà sí lọ́rùn tá a dákẹ́ ìgbé òkè àwa la pè pé a fẹ́ máa manage ara wa ẹ jẹ́ a manage ẹ wọ́n sọ pé wọ́n ń sàṣà àwọn mọ́tíkàsì sá ṣé ẹ̀mí wá dá síra wa yẹn ń ṣàṣàṣì náà mọ́tíkàsì ẹ bẹ́ẹ̀ kó tú ìbọn ló ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ìjọ ṣẹlẹ̀ tí ẹ máa bú àwọn ọmọ kéwú wọ́n máa bú ọmọ àbá wọn kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn láwàní láyé ẹ̀yin láwàní ẹ̀ ti dákẹ́ èyí tí ẹ̀yin adágbíjẹ́ ẹ̀ lè gbà láyé ẹ̀ lè gbà àdàbíyà kan ò ní kò sí tí ó kọ́dà kọ́ mọ̀ bàrádà kò ní kú àlájá àgbà kọ́dà kọ́ mọ̀ bàrádà kò ní ṣe wèrè kó ṣe ní burúkú kó lóun fẹ́ kú àlájá àgbà. àwọn ọmọ mẹ́ríkà sí sábà wá bẹ̀rẹ̀ sí bú wa ẹ máa wá sọ̀pọ̀ sí kò dá báyìí kò dá. أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار. ọ̀rọ̀ tí gbẹ̀yìn lẹ́kún kò ṣọ̀rọ̀ èmi náà ṣé ni wàá dùn ni. ìlọ́jà ìdílú sí gbogbo wa la tìmútẹ̀dọ̀ la fi yàn dá fún yín tìmútẹ̀dọ̀ ogún ilé wa ní àwa lọ́kàn. mufti tẹ jẹ yẹn àwọn la ní Sheikh Adam ló ní mufti yẹn ẹbí mi ló ní ayẹyẹ fún yín nìyà tí o lè kún kankan kò kún kankan lẹ́yìn wa àgbàdo bí ara wa ló ní alhamdulilayi rabbil alamin. bí kankan bá jẹ àwọn àṣẹlẹ ní kí àwọn ará dàgbà kan wọn wá tí wọn bu wa lórí kí ni. kí máa ká sí má bàjẹ́ èmi ò ní mufti èmi ò sì ní kébò sí mufti síta
ẹni tó kébù sí wọ́n fi síta ló fi ké síta o wọ́n sì ti dá wọn lákẹ́ bàbá mùdúrù mẹ́rẹ́s bàbá mùdúrù mẹ́rẹ́s sọ pé Ìlọrin wọ́n máa ń lájà ní wọ́n ìparí ìjà kó ṣe nínú ẹ̀nu. nǹkan kan wà sí àwọn Amẹ́ríkàs tó jásí wípé àmọ́ àsìkò ti tó kálọ̀ ọkọ̀ kálọ̀ mọ́. إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا واضرب لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحفظناهما بنخل وجعلنا بينهما زرعا. ìṣòro wa ní mẹ́kàsì ni wípé àwọn òmète ètè dẹ̀ wà nínú Ìlọrin nǹkan márùn-ún ní Ìlọrin ọgbọ́n Ìlọrin wà òye Ìlọrin wà ètè Ìlọrin wà jàmbá Ìlọrin wà ọ̀kan yòókù ìfipamọ́. ọgbọ́n Ìlọrin wà òye Ìlọrin wà ètè Ìlọrin wà jàmbá Ìlọrin wà tọ́mọ́tò pé wíwà ní jàmbá wà lọ́wọ́ láti ìyálájà rẹ̀ ní jàmbá Ìlọrin wọn ní jàmbá. Sheikh Adam kí lè ṣe Sheikh Adam kí lè ṣe Sheikh Adam. àfààní ما أكثر الناس لا بل ملأ خلهم الله يعلم أني لم أكن فلنا ما أكثر الناس بل لا قلهم ما أكثر الناس لا بل ملأ ما أقلهم الله يعلم أني لم أكن فلنا ما أكثر الناس بل ما أقلهم الله يعلم أني لم أكن فلنا إني لأخذه عيني حين أخذها على كثير ولكن لم أرى أحدا إني لأفتح عيني حين أفتحها على كثير ولكن لم أرى أحدا على كثير ولكن لم أرى أحدا. من الذي ينصر شيخنا هذا؟ فكأنه على لسان شيخ آدم يقول من أنصاري إلى الله؟ هل يدوه يا شيخ آدم شيء؟ ogun níwájú ogun lẹ́yìn ogun lọ́tún ogun lọ́sì wọ́n máa dá gbogbo ẹ̀ papọ̀ pé mùdírù ni eléyìí ju ogun mùdírù lọ. Ogun eléyìí ogun tí à ń jà yìí ogun ẹ̀ṣẹ̀ kan tí àwọn èèyàn tó ń ṣí Sheikh Adam lọ́rùn. mo wá àwọn ọmọ kéwù tani ó ṣẹ̀ṣẹ̀ rẹ̀ nínú àwọn ọmọ kéwù Sheikh Adam tani ní kí lè ṣe tani ó gbèjà ẹ̀
Tàbí bẹ́ẹ̀ tẹ̀ka ṣe káyà. Èmi ò rí o. Gbàgbọ́ ló ti di tó di bẹ́ẹ̀ àgbèjà ara wa, àwọn àgbèjà ara wa o. ما أكثر الناس لا بل ما قله الله. Ṣé rí ìjà èdè nílọrin bẹ́ẹ̀ ọba máa jà ọ́ jẹ̀bi torí bẹ́ẹ̀ tó fẹ́ bẹ́ẹ̀ ìjà ńlọrin kó tó bẹ́ẹ̀ ìjà kó tó fara ìjà yẹn yóò ti pílánì ẹjọ́ kalẹ̀. Ọbẹ̀ jà pẹ̀lú ẹni o yóò pílánì ẹjọ́ kalẹ̀ gbígbé báwo ni ẹ bá tẹ̀ wá ní kí là ń jà sí ètò wọn rà sọ níta ń jà sí níta ń jà sí gẹ́gẹ́ wọn ò ní sọ fáwọn èèyàn jàmbá lọ rẹ ètè là máa fi hàn jàmbá nílẹ̀ ètè ẹni tó bá wà mọ̀ ọ́ kàn máa pariwo ní yé wọ́n ṣe kéde kan àwọn ẹ̀rọ wọn kéde tó ti sọ fún aládùúgbò bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n àwọn kan ní wọ́n fi mẹ́sì lábẹ́ o wàhálà rẹ̀ náà pọ̀ jù ewu tá lágbo fìtínà yín pọ̀ jù wàhálà yín pọ̀. ما كفر الناس لا بل ما قله الله يعلم أني لم أكن فنا. ما كفر الناس tábàbù ọmọ kí o ṣe ara wọn pọ̀ lọ. láàbàlá. afárá yìí ṣe sùúrù wọ́n pọ̀ lọ. àti ẹ̀gbọ́n wọn ọmọ kí o ti pọ̀. àbáyé bẹ́ẹ̀lá àkọlẹ̀ òní àmọ́ àwọn táàrí tí wọ́n dúró ti ṣe dáadáa tí wọ́n fẹ́ sẹ̀sẹ̀ rẹ̀ tí wọ́n fẹ́ fi orin san orin àkọlẹ̀ òní kékeré ni wọ́n díẹ̀ ni wọ́n. Allahu ya'lamu anni lam aqul fanada. Allahu ya'lamu anni lam aqul fanada. Ọlọ́run mọ̀ ẹ̀dẹ́gbẹ́ mi ò sọ̀sọ́ kú sọ. Ọlọ́run ọba mọ̀ ẹ̀dẹ́gbẹ́ mi ò sọ̀sọ́ kú sọ. Nínú yìí ìjẹ́ ìjọ sísìn ni mo ń ṣe tafsir mo wá gbé Al-Qur'an mo ní wallahi. Gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú bùjú yóò ti ṣẹlẹ̀ ńlá yẹn. Mo ní wallahi tallahi mo ní wọ́n ti fọ́ ìjọba Markaz. Ẹnu wọn bá tó kù àti wọ́n sọ bẹ́ẹ̀ nínú kíní yẹn mo ní agídí ló kù tí mo dúró ṣe. Láwọn yẹn tó bá pè mí wọ́n pè káàkiri náà ráwọn yẹn sí mi bí mo ṣe lè sọ bẹ́ẹ̀. Ní tí òye wọn ni wípé èmi ní nǹkan táwọn èèyàn ò rí ọlọ́mọ alẹ́kùn. Ọ̀pọ̀ tọ̀tọ̀ ló mú wa. Ìgbà tí mo dúró sọ̀rọ̀ lọ́jọ́ ni mo dúró sọ. Mo dúró sọ̀rọ̀. Mo dúró ni wọ́n fẹ́ ba bíbà yìí jẹ́. Mi ò dẹ̀ nígbà kí ni tí mo agídí ló kù. Fa inna lil bayti rabban yahmi. Fa inna èyí tó kù lára ṣé dáadáa. Káni ṣé dáadáa mo bá ní ìkíláàsì ni. Káni pé iṣẹ́ ṣé dáadáa kò ní ìkíláàsì nínú ni. Markaz àti fọ́ ẹran yẹn ti pẹ́ àwa yìí ọ̀rọ̀ àti ẹ̀kọ́ ní gbúrò wa mọ́. Wọ́n ní gbúrò ọmọ ṣé wàhálà nǹkan kan máa ń bì kan. Ìjọ fẹ́ kọ́ nínú ẹ̀ wọ́n fẹ́ kọ́ gbúrò ẹni pọ̀ jù máa ń wá. Láà ṣé Habib láà Sheikh Sawban láà Ahad. Ṣé olùgbà gbọ́ ni? Àdá èmi ò suspect èèyàn àmọ́mọ́mọ́ èmi ò suspect nìkan ìsìbúyàn mo ṣe wá sí ní alẹ́ ìjẹta bí ọ̀rọ̀ mi ṣe máa ń ṣe wọ́n ṣe tafsiri wọ́n ṣe wá sí alẹ́ níbi wá sí alẹ́ tá a wá ṣe Ibùdó sí alẹ́ táwọn bàbá ṣe. ìwọ́n ń sọ̀rọ̀ ọ̀rẹ́ mi kan dájọ́ lọ Kwara State Polytechnic. Àwọn bàbá wọn sọ̀rọ̀ ní wọn kan tí wọ́n jẹ lọ Kwara State Polytechnic. Ibi ìbàjẹ́ àjọ ṣe MSS. Ó búra ó sọ fẹ́ mi. Ó jáwọ́ fẹ́ mi wípé ìbúra tó ń bú yẹn ìbúra arọ́ ni ó jáwọ́ bẹ̀ fẹ́ mi.
Ó jẹ́ wọn fáwọn bàbá nígbà tí wọ́n ṣe MSS ṣé ìfúra tó ń kú ni ìfúra wọn ni ìsọ̀nà bàbá wa bá ní. Mọ́ṣáláṣí lájọ wà. MSS yìí lè mi ibi nkọ̀kọ́ wà nkọ̀kọ́ expose pé mo jáde ní Markaz nkọ̀kọ́ expose sí àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ MSS mo ti expose sí ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ mo ti rí àwọn tẹ̀lé ibẹ̀ mo ti rí TMC ibẹ̀ mo ti rí ṣíà ibẹ̀ mo ti rí oníranran àwọn ẹgbẹ́. Èyí wá ń sọ wípé ọ̀rọ̀ tí ń sọ yìí kí n má bàa pọ́ńtò ń jẹ́ ló kọjá ní ìbá dákọ̀ ẹ̀ ìbá ní ẹ̀rọ bí àwọn tó wà ní parapọ̀ nígbà náà wọ́n mọ̀ gbà tí mo sọ yìí. Ó fi Kùránì búra láì irọ́ ní ti fà. Ẹ̀yin àti ẹ̀ padà wá ríra wa nínú ilé mu á bèèrè lọ́wọ́ rẹ̀ pé ọ̀rọ̀ báyìí ó fi Kùránì búra lónìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà níbẹ̀ àbí òníbẹ̀ tó ní kò níbẹ̀. Kí ló bá fi Kùránì búra mú? Àwọn onígbò lè ó ní ṣe ní kàfárà tó ìtàánù ẹni àwọn kan wá gbàgbé sọ̀rọ̀ mùbálà màgbàgbà pé mùbálà ni kí ni màá ṣe àwọn ẹyẹ ìtọ́ka àwọn sọ̀rọ̀ fún ọmọ kéwù. Ọlọ́wọ́ àyà mùbálà ni فلنبتهل فنجعل لعنة الله على الكاذبين. Mùbálà kó tó lè ṣe mùbálà èyí méjèèjì lẹ́jọ́ máa wà ń bẹ̀ kó tó ṣépè. فلنبتهل فنجعل لعنة الله èyí méjèèjì lẹ́jọ́ wà ń bẹ̀. فنجعل أبناءكم إن قدرت سي àyẹ̀dùwà Muhammad. فمن هاجك فيه من بعد ما جاءك به من العلم. Àwọn ọkọ̀ ọ̀sọ̀ bẹ́ẹ̀ bá àyẹ̀dùwà Muhammad ní gbogbo ẹni tí máa ń bá wọn jiyàn lẹ́yìn ìgbà tí a ti fi mímọ̀ yìí mọ̀. فقل تعالوا. Sọ fún wa pé ẹ máa bọ̀ wá. ندعو أبناءنا. Á bí àwọn ọmọ wa wọ́n sì ànábì sì ó sì gbé Fátímà ó pe àwọn asánùsẹ́ ìlú ọmọ wọn dání. وأبناءكم. Ẹ bí àwọn ọmọ tí yín náà. ونساءنا. Ẹ jẹ́ bí àwọn obìnrin wa. ونساءكم. Ẹ jẹ́ bí àwọn obìnrin wa. وأنفسنا. Ẹ jẹ́ bí ara wa yá. وأنفسكم. Ẹ sì bí ara yín náà jáde. ونبتهل. Lẹ́yìn ìgbà bẹ́ẹ̀ láti wá kúra báyìí. فنجعل لعنة الله Ìgbé ọlọ́pàá èyí ṣépè ránṣẹ́ kò sínú ṣẹ̀ríà. Kò sínú ṣẹ̀ríà èyí ṣépè ránṣẹ́. Ó máa ṣe o, máa ṣe o, máa ṣe o. Ọlọ́run ló mọ èèyàn Ọlọ́run ló mọ iye àwọn èèyàn tó ń sunkún sí mi lọ́rùn mo fi ọba tó dábì ṣẹ̀lẹ̀ wọ́n sun ìdáláyà ẹ̀kú. Ẹni tó ṣe mùdírù yẹn tí kì í bá ṣe àbáwá ẹ̀ máa bọ̀ wá sí àyẹ̀yẹ bá ti kí o. Ẹni tó ṣe mùdírù yẹn tí kì í bá ṣe wípé àánú Ọlọ́run ṣẹ̀dá Ádámù kò ṣe bí mùdírù ò lè padà láéláé. Kò sẹ́ni tó ṣe irú ẹ̀ yìí tó padà. Kò sí ẹni tí irú ẹ̀ ṣe rẹ̀ rí. Ìgbà táwọn doctors fún analyze ẹ̀ fún wa, wọ́n ní mùdírù ó ti kú láyé, ó ti wà lọ́rùn 95%, ó ti wà ní ọ̀run. Ẹni tó ti dí ọ̀run 95%, 5% ló kù tó ń lò láyé. Ọlọ́run wá dá padà. Ẹ̀rù gbé ó ní sábàbí. Èmi ò pé ẹnìkan ló ṣe mùdírù, èmi ò sí mbẹ̀. Mi ò ní lágbájá kan ló ṣàṣìlù bí mi ní ẹnìkan ló ṣe ìyàn. Àwọn ẹni tó bá fi allegation kíní kankan. Ọ̀rọ̀ ẹ̀ndẹ́ tí èèyàn bá rìn ní bèbè ọ̀rọ̀ wọn ní fi lọ ẹ̀rìn. Ó láwọn kankan ẹ̀rọ wípé ọ̀rọ̀ dáhùn sọ ẹ̀ mùdírù ti sọ̀rọ̀. Ṣẹ̀rọ̀ bí ọ̀rọ̀ dáhùn sọ ọ̀rọ̀ eléyìí kíní kan àdó àti kíní kan kò ṣe ọ̀rọ̀ àdó àtàbí ọ̀rọ̀ àdó sórí sókè èmi tó sọ bẹ́ẹ̀ fún yìí kì í sọ̀rọ̀ àdó
èyí tó ju àdó lọ ń bẹ lábẹ́rẹ́ ọ̀rọ̀. afárẹ́ máa ń bá ti ń lọ. innal ladhina amanu wa amilu salihati inna la nudhi'u ajra man ahsana amala. kọ́ ni ó gbèsè iṣẹ́ tó bá ṣe wọ́n mẹ́nàṣó illa amilani fa amilun. àmọ́ àwọn méjì ní máa ń ṣiṣẹ́ àwọn kan ṣiṣẹ́ yóò tábìrù máa yókù náà wọ́n máa wọ́ gbogbo táwọn èèyàn ṣe wọ́n máa bàjẹ́ wá àfihàn ẹlòmí ò sì máa lè máa nàró rẹ̀. ìlànà méjì ní bẹ́ẹ̀ ìlànà kan máa ṣiṣẹ́ ìlànà kẹjọ ní máa dáwọ́. inna la nudhi'u ajra man ahsana amala. ọlọ́wọ́ bá ní gbogbo ẹni tó bá ṣe dáadáa lẹ́nu ní àní rọ́ ẹ̀sẹ̀ wọn àní ra láre. ulaika lahum jannatu àwọn tẹ̀wé yẹn jannatu adnin aljanna adnin tajri min تأتيهم الأنهار يحلون فيها من أساور من ذهب. pẹ̀lú àwọn aṣọ tó jẹ́ sí pé wọ́n gbẹ pẹ̀lú góòlù. ويلبسون ثيابا خضرا من سندس. wọ́n máa wọ aṣọ ثيابا خضرا aṣọ aláwọ̀ ewé. من سندس. aláwọ̀ ewé aṣọ táwọ̀ lálùkìyàmọ̀ náà ni àwọ̀ ewé. من سندس واستبرق tó jẹ́ sí pé àríyìn ni àwọn aṣọ tí wọ́n máa fẹ́lẹ́ tí wọ́n máa dán. متكئين فيها على الأرائك. bó bá ti wá wọnú àlùjánnà náà متكئين ó máa rọ̀gbọ̀ fún síbẹ̀ على الأرائك lórí ìdẹ̀ra lórí àga. نعم الثواب وحسنت مرتفقا. nígbà má tàlá ẹ̀sán yìí wàhásùnà مرتفقا. ó mà dá ibi lọ́wọ́ wọn bá gbé ọ sí ibi lọ́wọ́ wọn bá gbé tí ó gbé wọn sí ó mà dá púpọ̀. واضرب لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحفظناهما بنخل وجعلنا بينهما زرعا. كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا. واضرب لهم مثلا àpèjúwe àwọn arákùnrin méjì kan. جعلنا لأحدهما جنتين من أعناب. aṣẹ́fù kan nínú wa lè àdìmọ̀ ọ̀kan náà àwọn méjèèjì jannatayn. من أعناب. aṣẹ ọgbà fún oko min a'nabin tó ṣe fi gbé èso nàbì ní bẹ̀m̀bẹ̀. وحفظناهما بنخل. àti wá sí ní dẹ̀dẹ̀lẹ̀ fún wọn náhàlù èso náàlì tá a máa ń jẹ́ ní èso làbínú. وجعلنا بينهما زرعا. láàrin èso nàbì àti èso náàlì àti wá fi àwọn irúgbìn lóríṣiríṣi àfi sáàárín wọn. كلتا الجنتين àwọn ọgbà méjèèjì jẹ́ rí ẹ. آتت أكلها. ẹ̀rí èso rẹ̀ a máa yọ ní gbogbo ọgbà kúlẹ̀ ní àtẹ̀tí okòlá ha. ولم تظلم منه شيئا. wọ́n tẹ̀sí nínú ṣẹ́yẹ àwòsàn sí bẹ́ẹ̀ ni kankan. وفجرنا خلالهما نهرا. وفجرنا خلالهما نهرا àti wọ́n ní kí akérèmọdò kó máa lọ kó máa kọjá lábẹ́ rẹ̀. وكان له ثمر. bẹ́ẹ̀ wá ní
ọ̀kan nù wọn kẹ́lẹ́dà wàkẹ́lẹ́dà sọ́nà èyí tí èso ń bẹ fún. Bàbá ní sọ́ọ̀nì bí kí wọ́n sọ fún kejì rẹ̀ wípé ẹni tí ń gbà á jomi tó rọrọ̀ tí ọ̀rọ̀ jomi tó rọrọ̀. alákìsàrò mi ká máa làwọn wà àzúnà fara. Ana azu minka. Alákìsàrò mi ká. Ana akbaru minka. Mo jù ọ́ lọ, ọlọ́run kẹ́mi jù ọ́ lọ. Ọlọ́run kẹ́mi jù ọ́ lọ pẹ̀lú owó. Wà àzúnà fara. Wà á zọ náfàrà. Mo jù ẹ́ lọ náfàrà. Tọ́ba. Láwùjọ lọ́wọ́ ẹ wá ṣe Ayatul Kursi ìlàkẹ́jà kò lè di láti fún bàbá àmọ́ yóò mọ̀rẹ̀. Àti gbogbo ẹni tí ń jẹ́ ìjọṣẹ́ ràdà. Gbogbo ẹni tó bá ṣe ìwọ ní ìdíkò sàlú àkàrà àti ẹ̀ ó ti jẹ́ ti dáadáa ti bá wọ̀ náà. Ṣáàṣì tí wọ́n iná. Àwọn ọlọ́wọ́ ti ṣe torí pé ogun tí òfìrò ń rí ń bẹ̀ òun ló jẹ́ pẹ̀lú ògbà ẹ wo èmi ọlájẹ méjì ṣọlá ọ ìlú òṣèlú o. Nǹkan mẹ́ta ló bàjá nínú ẹbí wa nǹkan mẹ́ta péré kò kan àwa yìí àwọn tí wọ́n síwájú wa ló kàn án. Èyí méjì náà ní ti ń fa ní ti ń ta wọ́n fẹ́ ní kẹta kún wọn ni àbáwa Sheikh Sawban àwọn ni wọ́n dúró wípé bàbá fi orúkọ àwọn sínú wàsíyà àwọn wà ní Markaz wàsíyà yìí sì lé wọ́n ti fagilé bil ijma. Wọ́n fagilé wàsíyà bil ijma. Ṣẹ̀ríà dẹ̀ àwọn ló tún ṣẹ̀ríà abáwọn wájú ní ibi ṣẹ̀ríà àwọn sábà náà mọ̀kéwù dáadáa wọ́n mọ̀kéwù dáadáa. Lọ́wọ́ ẹgbẹ́ ilé yẹn mọ̀kéwù aláìka láì wọ́n láàbí mọ̀kéwù. Àwọn náà mọ̀kéwù. Mùsùlùmí náà mọ̀ kó wá mẹ́rin wọ́n sì mọ̀ ṣẹ̀ríà ní wọn. Àlè fagilé wàsíyà bil ijma. الباني فمن سمعه ومن بدله بعد ما سمعه فإثمه على الذين يبدلونه. آية آية tí èyí tí bẹ níwájú ìjọba kọ wá sí àtẹ. Ọlọ́run ní فمن بدله بعد ما سمعه. فمن بدله بعد ما سمعه فإنما اسمه على الذين يبدلونه إن الله سميع عليم. Wàsíyà ni wípé káfíńkà pààrọ̀ kágbé odidi wàsíyà kágbé ìsàkámọ́ káwámú mi kàbísíbẹ̀ pẹ̀lú ìlú wàsíyà ni. A máa lè ṣe ìjìmá látàyédáyé ni àwọn afọ àwọn jókòó lè masílá ẹtì mìíràn masọ́ọ́lẹ̀ ẹtì níyà àwọn lè ṣe màríyà. Àwọn afọ kóra wọn jọ. Kọ́lá bọ́lọ̀ mú òfin wa ọlọ́run fún ara rẹ̀ ẹ̀wọ̀n òfin ọlọ́run. Ṣé ẹ̀mọ̀ wípé àwọn afọ àlè jókòó kí wọ́n sọ wípé òfin yìí o àlè apply ẹ̀. Ṣé kí n fún yín lẹ́sàmù tí gbogbo àwọn afọ àti wọn kójọ ilé àlè apply ẹ̀. Ṣé ẹ̀mọ̀ wípé ṣẹ̀rí àfà yìí lẹ̀ káfẹ́ àwọn kristiani àbí wọn tó fà yẹ lẹ̀ bá ń wáyà yẹn ṣẹ̀rí àfà yìí lẹ̀ so o lè fẹ́ kristiani o lè fẹ́ mi alẹ́ jìdá àmọ́ láyé Sayyidina Umar táyé Sayyidina Umar ń jẹ́ khalifa. Nesa yìí náà wọ́n lè ṣe tẹ̀lé ìgbàlódé ọ̀nà ara ọ̀ ó ní àyà yìí
nígbà tí mùsùlùmí ò tí pọ̀ ní o kí ló wá lọ ẹ wo ayé sẹ́yìn ní ọwọ́ lò tó ní àwọn àyà yìí nígbà tí obìnrin ò tí pọ̀ nínú Islam ẹ máa fẹ́ kiri ẹ lọ fẹ́ kí sikiri ló ń ṣe ẹ ti ṣọ́ọ̀tì gbogbo àwọn ayé ló pọ̀ lọ ṣọ́ọ̀ṣì kò sí mọ́tò fẹ́ ṣe ó fẹ́ kiri ó ìdí àgbọn bẹ̀ ọ́ ìdí àgbọn nísàlẹ̀ yẹn àwọn bàbá náà lọ sí mọ́sálásí rẹ̀ bàbá ìdí àgbọn kú tán ìyàwó rẹ̀ kírísítẹ̀nì ó sì ti mọ́sálásí wò mọ́sálásí yẹn bẹ̀rẹ̀ títì ń sè so èyí lè ṣe ìṣmáhùn èyí àwọn afáàlẹ́ jókòó wípé nǹkan yìí òfin ni o ti wà ní òfin Amẹ́ríkà yí padà ibẹ̀ lábẹ́ wàmẹ́ yìí ṣáàkìkì rọ̀ṣúlà من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. wàsíyà ọ̀rọ̀ wàsíyà ẹ̀ so ọba àlọ́rin kótó fagilé wàsíyà ṣe káàdà ó ti ṣe àìmọye consultation gbogbo àwọn ọmọ kéwù ṣe káàdà wọ́n jẹ́ abẹnú kọ́ ọmọ kéwù ṣe káàdà gbogbo wọn náà lọ fẹnu kò sí wípé ẹja fagilé wàsíyà yìí kò lè wọ́ ìyẹn ń jẹ́ alákọ̀ọ́kọ́. Tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ nǹkan ní ìpàdé wàsíyà lẹ́yìn after 32 years àbí 33 years kò serious wàsíyà lágbo mélòó. Ẹja move on ẹja náà fẹ́ mi ogun pọ̀ tí wọ́n kó bá market àwa dáhùn kírù ta nítorí ibi àgbà wípé òun nìkan ni wọ́n bá ja ogun yẹn kọ́ ogun yẹn wọ́ lọ. Sókun yẹn ṣé ogun kan máa ń wọ̀ lù tí ò ní ba nǹkan tó tó wà mẹ́lẹ̀. Ẹgbẹ́ pé ogun kan ó lé ìjọba kan ó lé kúrò ní orí ìjókòó ẹ̀ kọ́ bá nǹkan jẹ́ nínú ìlú yẹn ẹgbọ́n rẹ̀. Ẹ lọ Libya náà ẹ lọ Iraq ẹ lọ Syria tí wọ́n ti lé gbogbo àwọn ìjọba wọn ṣáà kó wọn bá nǹkan jẹ́ mẹ́rin. Nǹkan bàjẹ́ mọ́ ká sí ẹ bàjẹ́ kan wọ́n mú ìlú lọ. Tó bá yẹ wọ́n lọ. Ẹnu gẹ́gẹ́ yìí kí n pa ọkọ̀ mi dání ìlú lọ. Òní ìdíkẹ́ máa ń tó ọkọ̀ṣẹ́ Ádámù. Ṣèbí kan fọ́ dáwọ́dà yẹn náà. Àwọn àwọn aṣọ ìdáwọ́ náà kò wá láyé yìí. Wọ́n wá sókè lá. ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة والله تالله اسم بالله الذي لا إله إلا هو gbogbo ẹ̀mí gbogbo kànáfi yọrù sí tọ́lọ̀ ṣe fún mufti. Àtàbí tí nǹkan mi bá bẹ̀rẹ̀ mi wá sí tí ó kù. Gbogbo ayọ́nu sí i. Ṣé mo dúró wá sùn lọ́wọ́ wọn? Wọ́n sùn náà. Gbogbo ẹ̀yà sùn. Inú wa dùn. I embrace yẹ. Níjọ́ tá ń gbà wípé oore mufti oore ṣe ká dà mí. Gbé gbogbo oore náà máa ń mufti oore ṣe ká dà mí. Wọ́n lè sọ fún wọn níjọ́ tí wọ́n fún wọn mufti. Orin tí mo kà fún wọn tòkòráyì mo ní. Wọ́n yìí nà á lánìyà. Mẹ́ndúní fọlá ajẹ́bùn. Lí أسوة في انحطاط الشمس عن زحل وإن علاني من دوني فلا عجب لأسوة في انحطاط الشمس
àǹzọ̀hání. لعثرة في انحطاط الشمس عن زحل. wáyé àlàníà kí mufti bá jẹ mufti bọ́lá ń gbé gbogbo oore bọ́lá wọn bá ṣe fún mufti yẹn. Òní fàlà àjàgbọ́. kò bá mi lé mà. لعثرة في انحطاط kò bá mi lé mà. عن زحل. àwọn tí wọ́n bí mufti wọ́n fara gbọ́dọ̀ bọ́lá wọn. àwọn tí wọ́n bí mufti wọ́n tẹ̀lé ṣe dáadáa wọ́n jọ tẹ̀lé ara wọn kú ni. bọ́lá bá ṣe bẹ́ẹ̀ fọ́ ọmọ tiwọn náà déédéé ni. لأسوة في الخطاط شمس أنزل شمس وردانية تبالي لوكي إن بنسالة سؤالي بنكيري أما لسي جفو سؤالي أما ني سؤالي جفو أما سبيلو أرى أمو ني إرى وسؤالي تنجاد أما سبيلو tí a máa bínú wọlé kú. Èwo la gidi? Èyí tó di gbogbo tó dà yìí ẹ ti ṣáàgídí ni. Ẹ má yà sọ̀rọ̀. ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد àwọn yẹn ti fẹ́ẹ́ fi kọ́ọ̀lù láàdá sí mi ó sún mi kí àwọn àgbàlagbà máa sunkún. wọ́n lọ àwọn ẹnu wa ẹ̀kú sí ọba tó dá mi ṣe kí yẹn pè mí lásùbà kó sì mọ sunkún àṣùbà ń gbé fóònù báyìí kí ẹ ti máa ṣètò ibi mo fẹ́ jẹ oúnjẹ dà sáré dà wọ́n tọ́ bá pè mí èmi bá tẹ̀ mo sì ti pè mí lẹ́wọ̀n ọ̀rẹ́ mi ẹ̀kọ́ kẹ̀kọ́ ní kí n wú lórí fóònù kí ló ṣẹlẹ̀ àní ẹ̀yẹ̀ká kú ni àsọ̀rọ̀ yìí náà ní ṣùgbọ́n lélẹ̀ láwọn èèyàn sun ẹkún ẹ wá lórí pé eré ni a ní ojú ọmọ títà èmi ò ní ojú ọmọ títà. téèyàn kan bá rojọ́ ọkùn síta èmi ò ní dá lákẹ́ ìní dá lákẹ́ bó ṣe yé mọ́nu bó ṣe lè mánéjì ẹ̀ mọ́nu àmì mi ò ní rojọ́ ẹ̀ síta àwọn ọ̀gbọ́n ẹ̀ bọ́lọ̀ bá máa yè wá tí mo sì fẹ́ báyìí bọ̀ wá nípa máa kà á fún wọn. Ewa àwọn tó bá ní làákàyè kì í ṣe àwọn tó ní wọ́n ti yí. Kì í ṣe wèrè kan tó ń gbé lẹ́wà ní olórí burúkú kan báyìí. Ìwọ́n fẹ́ràn ṣe dáadáa, ìwọ́n fẹ́ràn ṣé tó ń gbé dákẹ́ lọ́rọ̀ rẹ̀ mú parapọ̀ bá ẹ. Ó ṣe máa rìn, ìwọ ò ṣe máa rìn lọ́gbọ̀n àwọn ẹgbẹ́ ẹ tí wọ́n gbé lẹ́wà ní tó jẹ́ pé àwọn mẹ́tàs ògùn mẹ́tàs ló fi ń tan náà bó tiẹ̀. Bóò délé sọ láti ológoro. Bóò délé ń kìsì bá orí ògbó ẹ lò. Bóò dọ́jà mí ṣe ṣe òrógbó ẹ lò. Ó máa ń sọ pé nàkí ibùdó níjọ́ tó kọ́kọ́ dé. Ebi wa ṣé Abdullahi Salati ló ń tẹ̀lé kiri. Nígbà tó yà wọ́n fún òfin mọ́ àmì ìjọ nígbà tó yà wọ́n fún. Wọ́n sọ pé ìbùdó wọ́n fẹ́ràn ìbùdó kí ló máa tó ṣe kí ló kà tiẹ̀. Ẹ fi ọ̀rọ̀ ilé baba wálé ẹ lò wọ́n rán lé baba yín. Má láti mùdúrù kò rẹ́ iṣẹ́ nígbà tó ṣe pariwo pé o láti mùdúrù pè é ní kó dé lóhùn. Kò ní dé lóhùn tó lọ́wọ́ ẹ pé ẹlẹ́tàn yẹn ọmọ ẹ̀ nà. Ẹ fi wá kàṣúùsì ẹ fi wá gbágé ẹ fi wá make sure ẹ fi make followers. Dábàá ti di pé kí ní kẹsẹ̀lẹ̀ ní mẹ́tàs ẹ ṣàlẹ̀ sọ̀rọ̀ torí pé ẹ gbé followers òun wá àwọn mẹ́tàs máa bẹ̀ẹ́ wá sí wọn ní bẹ̀ẹ́ wá sí á sì mí tì ní olórí ìmí tó sọ bẹ́ẹ̀. Gbogbo àwọn mẹ́tàs ọmọ máa ní mẹ́tàs tó wá rí ẹ tó bá tún pè wá sí olórí burúkú ọmọ mẹ́tàs ni tó bá pè ẹ tó tún pè wá sí. Onítàfọ́ mẹ́tàs tó wá rí ẹ tó bá tún pè wá sí. Ẹ̀yà yàtọ̀ sí ẹ fi ilé wa
mọ́ta sọ̀rọ̀ mọ́ta sùn mọ́ àdàbí ẹ̀ ní mọ́ta sọ̀rọ̀ mọ́ta sùn mọ́ ẹ lọ́wọ́ lẹ́yìn tí wọ́n ṣe pé ó gbá olè rẹ̀ lọ́wọ́ ẹ̀ tó máa ń sọ kí ní ó gbólé ó pọ̀ lẹ́ ayé gbólé ó pọ̀ lẹ́ lọ́kàtí àmọ́ ẹrù ẹjọ́ nípa ti rí wípé gbogbo àwa àwọn ọmọọ̀ká sí wọ́n mọ̀ èdèdè sí ni wá gbogbo wa gbé lọrin àbáwọn gbé lọrin àmọ̀ṣe wọn dáadáa àwọn tá a gbé pẹ̀lú wọn ń sè tá a ti lo more than 30 years lọ́dọ̀ wọn a ti mọ̀ wọ́n a ti mọ̀ wọn táwọn mọ̀ abáyé. ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وبحمده